tó kú bá ti kú property làwọn family máa ń jà fún. Okay, nígbà tá a ṣe gbogbo nǹkan tá a ṣe police station láti gbọ́ wípé wọ́n lọ́wọ́ sí nǹkan tí à ń ṣe. Pé family ò lọ́wọ́ sí nǹkan tá ń ṣe, family ò lọ́wọ́ sí nǹkan tá ń ṣe yẹn. Wọ́n ṣe tí wọ́n ní ní police station. Ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn tí wọ́n arrest sister tó dúró ti Aunty Bùnmi hospital. Ẹ bá wa béèrè wípé lọ́jọ́ tá a ṣe physical meeting tójú pé tí gbogbo wa wà ńbẹ̀ kí gbogbo nǹkan lọ ń béèrè lọ́wọ́ ẹ̀ police station ṣé wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ lójú wa. ẹ̀yin tèmi ẹ wo ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Apostle Níyì Peters ìyẹn tó jẹ́ ìkan nínú àwọn kọ̀líìgì Bùnmi Akínláàánú. Ó ṣàlàyé bí àwọn ẹbí bọ́n ṣe lọ fi ọlọ́pàá gbé arábìnrin tó ń dúró ti Bùnmi Akínláàánú lọ́sípítù tó ń bá gbégbẹ́gbẹ́tọ̀ àti wípé àwọn ẹbí yìí ni wọ́n dàbàrú ètò ìsìnkú Bùnmi Akínláàánú gangan. Ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ gbọ́rọ̀ yìí lẹ́nu Apostle Níyì Peters tó jẹ́ ìkan nínú kọ̀líìgì Bùnmi Akínláàánú. Ẹ má gbàgbé ẹ wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí ẹ kílìkì lórí subscribe button yẹn. Ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Máa fi ọwọ́ lọ́yà sí tí ó bá ti lọ́wọ́ lọ́yà nú gbogbo nǹkan tí sister Bùnmi kọ́ lẹ̀ báyìí ní fẹ́ kàn ṣe 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 báyìí wọ́n lè tẹ̀lé láíláí. Mo kí gbogbo wa lórúkọ Ọlọ́run. Wọ́n gbà mí láàyè láti sọ̀rọ̀ láti jọ. But with the way things are going now, I think we need to be informed because social media is misinformed already about what is going on. Number one, déètì lẹ́yìn family. The family is well informed and well aware. Ọ̀tọ̀ ni tó ṣẹlẹ̀ entirely. Number 1A. Gbogbo àwọn tí wọ́n wà pẹ̀lú sister Bùnmi tán dẹ̀ close mọ́ wọn nígbà tán wà lọ́spítù. Ni doctor ti fún wọn ní specific date pé ọjọ́ báyìí Aunty máa kú. So sister Bùnmi self, she's aware that she's going. So because of that, she has informed all her friends that are coming here. Ẹ ṣe yẹ kẹ́yìn fún mi o, ẹ ṣe yẹ kẹ́yìn fún mi o, ẹ ṣe yẹ kẹ́yìn fún mi o. That is what prompts both the family and the friends that were with her pé ọmọbìnrin ti jẹ̀rora púpọ̀ jù. Ẹ má tún jẹ́ kó kú ẹ pẹ̀lẹ́. I had some words tó ń sọ pé ṣé ó yẹ kó ká wa lára ju àwọn lọ ni. Ó ká wa lára ju ara lọ. Ìgbà tí sister Bùnmi sick tó wà lọ́spítù. Àmọ́ àwọn tá a rí nínú family o. Àmọ́ àwọn tí ò débẹ̀ rárá. Tó jẹ́ pé àwọn ni wọ́n ń bú wa ní social media. Àwọn ni spokesperson báyọ̀. Ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Because we are not ready to fight anybody. A ti ṣe plans. Ẹ wà wíà. Wọ́n fẹ́ lọ ra ilé. Ẹ wà wíà. Gbogbo nǹkan rà pátápátá lẹ wà wíà. Ṣùgbọ́n problem tó wà ní pé wọ́n wà wíà ibi tó wó ti ń jáde. An Alayo melody singer. Ọ̀gá ni ẹ́. Bàbá ni ẹ́. Alayo melody singer. I respect you before, but I respect you more now because you are a man. Torí pé Alayo dúró ti sister Bùnmi hospital. Alayo was spiritually attacked severally. Imagine somebody that has been under stress for some time. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Àwọn nǹkan tá ń ṣe yìí
ẹ ń discourage àwọn èèyàn. Ó yẹ kó rí bẹ́ẹ̀ náà, tó kù bá ti kú kìí ṣe property ló yẹ ká máa jà fún. At least ó yẹ ká tiẹ̀ kọ́kọ́ respect ẹni tó kú yẹn, ká tiẹ̀ kọ́kọ́ respect ẹ̀ náà. But let me tell you sir, let me tell you ma, tó kù bá ti kú, property làwọn family máa ń jà fún. Okay, nígbà tá a ṣe gbogbo nǹkan tá a ṣe, police station láti gbọ́ wípé wọ́n lọ́wọ́ sí nǹkan tí à ń ṣe. Bí family ò lọ́wọ́ sí nǹkan tá ń ṣe, family ò lọ́wọ́ sí nǹkan tá ń ṣe yẹn, wọ́n ṣe tí wọ́n ní ní police station. Ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn tí wọ́n arrest sister tó dúró ti àǹtí Bùnmi lọ́spítù. Ẹ bá wa béèrè wípé lọ́jọ́ tá a ṣe physical meeting tójú pé tí gbogbo wa wà ń bẹ̀, kí gbogbo nǹkan lọ ń béèrè lọ́wọ́ ẹ̀ police station, ṣé wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ lójú wa? Ṣé ní kò kólẹ̀? Ìgbà tí ẹ béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo yẹn ló pariwo lẹ́yìn lórí pé ṣe bí fóònù àti sim card ni. Ẹ já ṣòkú náà. Ẹ bínú ń bẹ̀ kẹ́ ẹ fara yá o. Ẹ wá wò pé àwọn pípì wọn fẹ́ kó ẹrù àbúrò wa fún wa. Ẹ wá lọ police station. Ẹ arrest ẹni tó ń sùn tí ò wo nítorí sister Bùnmi lọ́spítù. Police station yẹn náà lẹ tí wọ́n sọ fún wa wípé lọ́wọ́ sí tá ń ṣe, which you are aware of everything. You know we have done everything. But that kọ́kọ́ sọ fún ọbẹ̀ council bẹ́rẹ̀ àmúbẹ́ gbogbo wọn ni. I was begging them. No, it shouldn't be. Gbogbo àwọn bàbá yẹn wọ́n bẹ̀ wọ́n. Gbogbo ẹ̀yin tẹ́ ń bú wa láyọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ń bú wa, kò lè jọmọ yín náà kẹ́ ní kó lọ forí lakú. Tá a bá débẹ̀, tá a bá fi tipátipá ṣe, tí family bá kọ́lọ́pàá wá bá wa ń bẹ̀, tí wọ́n bá arrest wa, wọ́n tí wà máa lè gbé. Torí kò sí bá a ṣe fẹ́ ṣe, àwọn ni wọ́n ní. Ó lè jẹ́ èèyàn tiwa, ó lè jẹ́ pàdí wa, ó lè jẹ́ èèyàn wa, bọ̀ àwọn ni wọ́n ní. Àwa ló instruct pé báyìí ni kẹ́ ṣe fún mi, ṣùgbọ́n àwọn ni wọ́n ní. Nígbà tá a tẹ̀ jókòó papọ̀ pẹ̀lú wọn, a fẹ́ ṣe báyìí. I still believe pé we have the consent of the family. Before they cancelled it and decided to arrest the lady that was taking care of her in the hospital. Police station yẹn náà ti ránṣẹ́ sí wa wípé àwọn ò ní interest ń bẹ̀. A dẹ̀ pé I make findings. Nígbà tó ti ṣẹlẹ̀ mú pé àwọn bàbá yẹn ẹ má wòran, ẹ jọ ẹ ṣe nǹkan. Wọ́n dẹ̀ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n sọ pé no. Mindset tèmi o, wọ́n wá lè wá kó wá change mindset mi o. Mindset mi believe pé wọ́n believe pé báyà wọ́n lè rí owó táwọn bá plan burial yẹn fúnra wọn. Wọ́n scare our away ni now. Wọ́n dẹ̀ wá misinform general public báyìí. Ẹ̀rí tí wọ́n tún sọ pé àwọn ò bẹ̀ wá. Àti ra kósí, àti ra bítà máa sín sí, àti sanwó hall, àti sanwó instrument. 100 t-shirts ń bẹ ńlẹ̀ báyìí tí ò wúlò. Eléyìí tán ṣe yà tún lọ fi 100 t-shirts àtún lọ fi bẹ̀ wọ́n gbà á. Àwọn tán ṣe t'Ògbómọ̀ṣọ́, mo pè wọ́n pé kí wọ́n jọ kí wọ́n bá wa lo t-shirt yẹn ń bẹ̀ torí tí wọ́n bá ti fi ṣe artist night yẹn, t-shirt yẹn ò wúlò mọ́. Money wasted. Ẹ scare àwa ìwé. Àwọn èèyàn wa ń bú wa. Family ló scare àwa ìwé with police. Ṣáwà sọ pé a fẹ́ lọ fi tipátipá lọ ṣe. Wọ́n wá fẹ́ mú déètì mi. Wọ́n fẹ́ ṣe another one. Ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ mà. Kí ló dé tí wọ́n lo gbogbo tá a ti rà lẹ̀ tẹ́lẹ̀? Kí ló dé tí wọ́n béèrè fún symmetry wo lẹ́ra? In fact, the person that cancelled it is aware of everything. Ọmọ bí tá ti ṣe everything. Wọ́n ní information everything lọ́wọ́. Àwakọ̀ o. A ṣe ìwọ̀n tá a lè ṣe. Ìgbà tí wọ́n dẹ̀ lé wa sẹ́yìn. A sún sẹ́yìn o. And normally, bí family ṣe máa ń ṣe nìyẹn. Torí wọ́n ti ṣerú ẹ̀ fún wa. Tẹ́lẹ̀tẹ́lẹ̀.
gbogbo nǹkan tá a ṣe tẹ́lẹ̀ náà neglect. Ordinary t-shirt tá a kó ránṣẹ́ ní kí wọ́n sanwó wọn gbà lọ́wọ́ wa. ṣùgbọ́n àwọn bàbá wa ní ká dákẹ́, àwọn èèyàn ní ká má sọ̀rọ̀. lady tí wọ́n arrest ó sì ń print wọ́n láti máa investigate àkáǹtì ẹ̀. wọ́n wo December kò sí nǹkan kan mẹ́, wọ́n wo November kò sí nǹkan kan mẹ́, kí wọ́n tó wá tún ṣẹ̀ṣẹ̀ ní kó mọ́ October wá pé October ló débẹ̀ pẹ̀lú wọn. ìgbà tó mọ́bìnrin yẹn tó ń sùn tí ẹni tí ara ẹ̀ ò yá, tó ń kó gbà, tó ń kó àwò, tó ń kó gbẹ, tó ń kó ẹ̀gbin, tó ń wo egbò, wọ́n sọ̀rọ̀ sígbà yẹn, wọ́n ní kó lọ. ọmọbìnrin yẹn ti hospital dé lálẹ́, àárọ̀ ọjọ́ kejì náà lọ arrest ẹ̀. kò kí ń ṣe gbogbo nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ lálẹ́ mọ́ sọ́n social media, and that's why tẹ́ ẹ̀ lè rí wa. wọ́n present budget fún wa, àwa dẹ̀ wò pé budget tí bọ̀dá ìgbé wáyé, we can rally round and doing it around it. That was what caused the problem. I have screenshots, I have evidences. In tá a bá mọ̀ tí ò bá yé wa, ẹja máa bèrè ni. Instead of going to social media and blackmailing people, instead of going to social media and say things tí ò yẹ kan sọ, ẹ jọ̀ọ́, gbogbo wa pátápátá, we were ready to go there, but I needed to scare away pẹ̀lú police. tẹ́ẹ̀dẹ̀ tún sọ pé ẹ̀bẹ̀ o, tán bá débẹ̀ tán máa arrest wa. sá wọ́n ti fìyà jẹ wá tán kí general public tó mọ̀ wípé ọ̀tọ̀ ní nǹkan tó ṣẹlẹ̀. So a fẹ́ràn sister Bumi. If I have not resolved with sister Bumi before she died, mi ò lè sí nínú burial plans. èmi àti sister Bumi ò ṣe oníjà o. àwọn èèyàn sọ wípé ẹni mọ́rẹ́ nìkan tó sọ pé nǹkan tó ṣe fún ẹ lójú ayé lọ́wọ́ náà wá pay fún padà. No, ẹ bí àwọn tó wà nínú committee. I was crying and begging, ẹ má jẹ́ ká cancel ẹ. àwọn family ló ṣe bó ṣe wù wọ́n, kì í ṣe wípé àwa la ṣe bó ṣe wù wá o. tó bá dẹ̀ ti mọ̀ pé ò ní family, gbogbo nǹkan tó bá fẹ́ kọ sílẹ̀, gbogbo nǹkan tó bá fẹ́ kàn ṣe fún ẹ, Ọlọ́run níjà rẹ̀ tó máa sick. máa fi ọwọ́ lọ́yà sí, tí ó bá ti lọ́wọ́ lọ́yà nú. gbogbo nǹkan tí sister Bumi kọ́ lẹ̀ báyìí, báyìí ní fẹ́ kàn ṣe 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 báyìí, wọ́n lè tẹ̀lé láíláí. torí ariwo tó máa pa ni pé ẹni tó ti kú ti kú, ẹni tó ti kú ò lè máa là lé wa lọ́wọ́. tó bá ti mọ̀ pé ò lẹ́bí, tó mọ̀ pé ò ní family, anything tó bá fẹ́ ṣe, fi ọwọ́ lọ́yà sí, jẹ́ kí wọ́n sign, kí wọ́n náà, kí lọ́yà sign, kí wọ́n náà sign. If possible, do video tó bá ti mọ̀ wípé public person ni ẹ́, tó dẹ̀ wò wípé ó yẹ kẹ́yìn ẹ̀ dà. mi ò ní sọ̀rọ̀ púpọ̀ o, mi ò ní sọ̀rọ̀ púpọ̀. gbogbo àwọn tó ń pariwo ẹni tó ṣojú kò dàbí ẹni ṣẹ̀yìn. ìgbà tí family láwọn máa arrest wa, tí wọ́n halẹ̀ mọ́ wa, ṣó possible kí ẹnìkan, one person, kó sọ fún gbogbo olórin pátápátá ẹ gbọ́dọ̀ débẹ̀? a fẹ́ràn ẹ̀ nìyẹn. àwọn family ni wọ́n lé wa sẹ́yìn o. wọ́n lé wa sẹ́yìn. à ń believe pé a máa lọ. ní àdẹ̀ tó sọ pé àwọn ò bẹ̀ wọ́n o. wọ́n wá ń pe àwọn olórin tí wọ́n fẹ́ tó wù wọ́n ń pè wọ́n lẹ́yìn. àwọn yẹn ló wá ń bi wọ́n wípé àwọn tí wọ́n ń plan ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńkọ́, àwọn dà. kò sẹ́ni kankan tó sọ pé ẹnìkan kò gbọdọ̀ lọ síbì kan o. Ọlọ́run ràn wá lọ́wọ́, àní kúkú yà, àní kú rèwerèwe. I love her and God knows I did my part. gbogbo nǹkan tẹ́ ń gbọ́n yẹn tó wà ní social media yẹn, zero ni o. àdè lè sọ everything. kò ṣe gbogbo nǹkan la ṣe máa sọ tá a bá fẹ́ràn sister Bumi ní tòótọ́.
mo kí gbogbo yín ẹ ṣé o ojú ò ní tì í kò sí bàbá ṣe close mọ́ anybody tó kì í ṣe family ntí family bá dẹ̀ fẹ́ ló máa ṣẹlẹ̀ bó ṣe wù family kí burial plans yẹn lọ ló ṣe lọ yẹn tó bá mọ̀ pò ní family pò dẹ̀ ní terminal sickness tẹ́sí sọ fún ẹ pé báyìí ló máa kú whatever you want to say sign it and involve a lawyer. That is when what you want will be done. Àwọn tán scare ìwé wọn ṣe ọmọ kékeré o. Àwọn àgbààgbà nínú sọ̀rọ̀sọ̀rọ̀. Àwọn àgbààgbà nínú olórin. Kí wá la fẹ́ ṣe? Family ló sọ pé báwọn ṣe fẹ́ nìyẹn. Ó dẹ̀ sí nǹkan tá fẹ́ ṣe. Gbogbo ẹni tẹ́ ń bu wa ṣe o. Bọ́ ẹ má bínú. Àwa kọ́ o. Bó ṣe wo family kí wọ́n ṣe ni wọ́n ṣe yẹn. Gbogbo nǹkan tá a nílò láti rà. Wọ́n dẹ̀ waste ẹ̀. Wọ́n lọ ra another one. Àwọn bàbá tẹ́ ignore tẹ́ gbọ́ tẹnu wọn ẹ tún wá ṣe padà lọ bá wọn. Ohun nǹkan kan lálẹ́ máa sọ ẹ má bínú. Àwa kọ́ o Aláyọ̀ Melody Singer kọ́ o Níyì Peters kọ́ o Láàrin Olèwé lè ṣe kọ́ o Tèmítáyọ̀ Ìràwọ̀ kọ́ o gbàgbà tá a wà ń bẹ̀ wọ́n àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn kó Bọ̀dá Sọjí Ọmọ́táyọ̀ kọ́ o. Mo jẹ́ ojú mi dìídì sọ fún Bọ̀dá Sọjí ni Bọ̀dá mi Sọjí ẹ ṣẹ̀yẹ kẹ́yìn fún mi wọ́n sọ fún wa. Aláyọ̀ ẹ ṣẹ̀yẹ kẹ́yìn fún mi káyé gbọ́kọ̀rùn mọ́. But family said no, they want to do it their own way. Ṣé bá jọ plan alákọ̀ọ́kọ́ ni? Kí ló tán cancel ẹ̀? Kí ló tán scare àwa ìwé pẹ̀lú police? Tí wọ́n bá mọ value tọmọbìnrin yẹn ṣe fún ọ lọ́sibítù wọ́n ní arrest ẹ̀ o. Ọlọ́run wà pẹ̀lú wa.